Táyélolú ni mo yá kí o ege ọmọláyédè àjígbà o ege ire lóní orí mi àfire olóríire ní sọ́jọ́ ìbí Margaret Ayafagbọ̀yọ̀ òní ọjọ́ ìkẹtàlélógún oṣù kẹfà ọdún ní ṣàyájọ́ ọjọ́ tó ọkọ wo mi ayé àṣeyí ṣàmọ́dún olórúkọ ọlọ́run ọba ọ̀ọ́nì báwọn nájà wérewére láṣẹ àdáni wáyé àbọ̀ mọ̀ pé ọdọọdún ìlà àárọ̀ yẹ ọdọọdún ìlà àárọ̀ òru àṣẹ ọlọ́run olódùmarè ni èjìrè ara ìṣòkù ẹ̀dúnjọ́ bí ọmọ ẹ̀dùn tí ṣe eré orí igi ọbẹ̀ kìsì bẹ́kẹ́ṣẹ́ ọbẹ̀ kìsì bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà àdó nígbà aṣọ ó wọlé ọlọ́mọ méjì ó sọ wọn dán ọlọ́mọ mẹ́rin ọ̀kan ṣoṣo ni mo béèrè Táyélolú ọ̀kan ṣoṣo ni mo béèrè jù lọ́wọ́ létọ̀ mi wá wíníwíní lójú orogún o èjì wọ̀rọ̀ lójú ìyá rẹ̀ èjì ń bá bí ń bá yọ̀ bèbí olóríire ní bẹ́dùn bùnmi kí n bá relé o kìmí kí n padà lẹ́yìn rẹ̀ gbajúmọ̀ ọmọ tí gbàdọ̀balẹ̀ bàbá nígbàkúlẹ̀ ìyá tó bí lọ́mọ èjìrẹ́ rílé olówó nílẹ̀ wọn ò lọ wọ́n rílé ọlọ́lá nílẹ̀ wọn ò lọ wọ́n wá wọlé òtòṣì wọ́n sọ wọ́n dọ̀lọ́rọ̀ rẹpẹtẹ Ayafagbọ̀yọ̀ mo ní ọmọ ọgbọ́n bí mo ti wí o olóríire aláyèrè ni wọ́n jẹ́ wọn ní ṣàìbá òdélé àwọn bàbá rẹ̀ àbọ̀ mọ̀ pé Ilawe-Ekiti níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ ọmọ aláwẹ̀ kò torí ìwíwẹ̀ kó máa kú lọ sọ́jà nǹkan máa kú lọ sọ́jà kò wí kàn nájà nájà ikàn nájà kan bomi alura ọ̀rín lọ́tún ọba àlùfọ́ lọ́sì kẹjọ mú méjì ìbọ̀kọ ọmọ ọmọlẹ̀ kan tún kòkò dírí bọ̀ ọ̀rín ni mo yá lọ́nà àwẹ̀ ọmọ ajísùn ọ ní ọ́ o ajíire ni ajífọ́ ọjọ́ gbogbo dára bí ẹ̀gbin ọmọ alágbàlá àdéhùnre wọn a mọ̀ pé òòṣà òkè jẹ́ dàbí onílé yìí o Ayafagbọ̀yọ̀ àbọ̀ mọ̀ pé tí wọ́n bá dàbí onílé yìí wọn ò ní lè ṣe bí onílé yìí rárá ọmọ akáṣọ sọ̀rùn nígbà gbọ́rẹ́ ni ọmọ apàgbọ́sọ̀sẹ̀ ní ọmú màálù ìṣọdún ìgbàgbọ́ ọmọ olúlé kékeré kan tí wọ́n ṣọ ẹ̀yìn ṣọ́ọ̀ṣì ọmọ ọlẹ́gbàtàkè irọ́ ká lọ káàbọ̀ lùgùmọ́rùn sí ọ̀rọ̀ bébí ni wọ́n jẹ́ abúkú oníkan olórúkọ lọ́rùn ọba ewé ńlá rẹ̀ ọmọ nípadà rú wẹ́wẹ́ láṣẹ àdáni rú ayé.